Orí ìtẹ̀lé inequalities o, mo dúpẹ́ púpọ̀ ní ọwọ́ àwa tí à ń bá mi kálọ̀ mọ́ pé yàtọ̀ sí wípé ìṣirò lè ṣe àwọn ọlọ́kan ọ̀jọ̀kan ìṣòro eléyìí tó ń kojú wa láwùjọ. A tún lè lo ìṣirò fún àwa tá a jẹ́ lọ́kọláya láti fi tagé o. Bóyá a fẹ́ mú orí ìyàwó wa wú tàbí a fẹ́ mú orí àwọn baálé wa fò lọ, a lè lo ìṣirò láti fi ṣe bẹ́ẹ̀ o. Bó ni tọkọ wa bá ń bínú, a wá fẹ́ tú lójú, a lè lo ìṣirò láti fi ṣe bẹ́ẹ̀ o. Kódà a lè lo inequalities pẹ̀lú. Níkúmọ́ ìṣirò tá à ń wí tá a mọ̀ sí mathematics, èdè ni o. Èdè kan ni gẹ́gẹ́ bá a náà ṣe mọ́ rí. Nínú ìpèníjà ilé ìtẹ́wò yìí, máa ṣe bẹ́ẹ̀ sì lè sọ fún ìyàwó yín pé I love you. Fẹ́ràn yìí fáwa lọ́kọláya nìkan ló wà fún ọ. Bó ni tá a bá fẹ́ sọ fún ìyàwó wa tàbí ọkọ wa ipa nífẹ̀ẹ́ wọn tá a sì fẹ́ lo ìṣirò láti fi ṣe bẹ́ẹ̀. Ẹ̀hún náà ni pé a kọ inequalities eléyìí tí mo fẹ́ sọ yìí o, a wá ṣe fún wọn pé aya mi wò ó. So sí doubt, so sì ń ṣeyèméjì bẹ́ẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ ni. Ọ̀dà tí n bá ní 9x minus 7i greater than 3 into 3x minus 7u. Ọ̀yà mo fẹ́ ṣe ìṣirò yìí fún ọ. Yóò ní ọ̀yà mo ń gbọ́ ìrẹ́ ọkọ mi. A wá lo gbogbo àwọn òfin eléyìí tá a ti kọ́ sẹ́yìn ní pàápàá jùlọ ní linear inequalities lánàá. Ẹ̀rí pé mo sọ fún wa pé linear inequalities bá a ṣe mọ́ ṣe linear equation náà láti lè ṣe. Ṣùgbọ́n tá a gbọ́dọ̀ ṣàkíyèsí òun náà ni pé a máa wo ibi tí àwọn inequalities wa bá kọjú sí. Nígbà mìíràn àwọn inequalities wọ́n mọ yípo bóyá tá a máa ń divide tàbí a bá multiply pẹ̀lú kíni o, pẹ̀lú negative number. Ó yẹ já sí irúṣẹ́ yìí. Ẹni 9x minus 7i, ṣe ń pé tí n bá multiply out 3 times 3x yóò jẹ́ 9x minus 21u. Ọ̀yà pé tá a bá collect like terms ńkọ́, yóò jẹ́ 9x minus 9x minus 7i greater than minus 21u. Kí lẹ ṣàkíyèsí o? Ẹ rí i pé àwọn dàdàngọ́ méjèèjì igi ra wọn. Kí ló kún lẹ̀? Minus 7i greater than minus 21u. Ṣẹ̀pẹ́ tó kún sí náà ni pé kí ni o? Mo fẹ́ mọ i. Ẹ̀yìn tó sì ń dá i dúró náà ni minus 7. Mo dẹ̀ sọ fún wa pé nínú ìṣirò náà ó ní àwọn tó kápá wọn. Ajá sí pé tí n bá fẹ́ gbé minus 7 yìí kúrò, òun náà ni pé máa divide ẹ̀. Máa divide through by minus 7. Mo dẹ̀ sọ fún wa tá a bá ti ń divide pẹ̀lú negative number, kí ni ó máa ṣẹlẹ̀ sí inequalities wa? A máa yí ipò. Tó bá yẹ pé positive tẹ́lẹ̀ ni yóò mọ̀ di negative. Tó bá yẹ pé greater than tẹ́lẹ̀ yóò mọ̀ di less than. Tó bá jẹ́ less than yóò mọ̀ di greater than. So ilé ó máa jẹ́ minus 21u divided by minus 7. Mo pa àmọ̀dí tó fi jẹ́ bẹ́ẹ̀. Mo sọ fún wa lánàá kíkà gbé bá ní 3 greater than 2. 3 ju 2 lọ. Ṣùgbọ́n tí bá fi negative sí minus 3 minus 2 bá mo multiply wọn pẹ̀lú minus 1. Greater than ò lè ṣiṣẹ́ mọ́ torí minus 3 ó less than minus 2 ó kéré sí minus 2. Ajá sí pé máa sọ di less than. Òun náà ni tí bá ní number line ẹ rí pé 0 mi ni o. Ibi báyìí ni minus 3 ó wà, ibi báyìí ni 2 ó wà o. Tá bá dẹ̀ sọ pé number kan ju number kan lọ, alámàrí ní apá ọ̀tún number line wa. Tó bá kéré sí a máa rí lápò sí number line wa. Ẹ rí pé tẹ́ bá ṣàkíyèsí 2 yìí ó ń bẹ lápá ọ̀tún minus 3. Ajá sí pé 2 ju minus 3 lọ. So tí ẹ bá ń torí ẹ̀ la fi yípo. So minus 7 ó gé minus 7. Ilé wa jẹ́ I less than minus ó gé minus. Ilé okùn 3u. Ọ̀yà bó ni ẹ wá ní aya mi wá tún wò I ẹyẹ sọ 3 ẹ so mọ́ ilé ẹ pé yóò fún wa ní 3u. Ẹ rí pé tẹ́ bá tuntun kọ́ yóò jẹ́ I, mo lè yí eléyìí sókè báyìí. You kí lọ́jọ́? I love you. Ẹ wá sọ fún ìyàwó yín pé bẹ́ẹ̀ ni o, mo nífẹ̀ẹ́ rẹ o. Ẹ rí pé yóò ṣe kí ni o? Yóò mú orí ìyàwó yín wú. Yóò mú orí ìyàwó yín wú. Ẹ dákun olùkọ́ síbẹ̀ yín náà ṣe máa ń ṣe ni ẹ. Ẹ wọ́n béèrè yẹn lọ́wọ́ mi o.
títí máa fi pàdé wa nínú fẹ́ràn tó ń bọ̀ ẹ ṣé púpọ̀.